Alright, ladies and gentlemen. Ọláolúwa, mi ò ní ṣàì kọrin, mi ò ní ṣàì lùlù, mi ò ní ṣàì pèdè, mi ò ní ṣàì sọ̀rọ̀, mi ò ní ṣàì ṣẹ̀fẹ̀. Bójúmọ́ bá ti mọ́. Ọláolúwa, mi ò ní ṣàì kọrin, mi ò ní ṣàì sọ̀rọ̀, mi ò ní ṣàì ṣẹ̀fẹ̀. Bójúmọ́ bá ti mọ́. Torí pé bójúmọ́ bá ti mọ́, ojúmọ́ máa ń mọ́ rí abẹ́ẹ̀fẹ́ o. Mo tún ti dé Ọláolúwa. Ọlábẹ̀fẹ́ Funwontan o, mo gbére mi dé. Ọláolúwa odúwọ́ lọ́jì, mo gbẹ́fẹ́ mi dé o. Ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, ìbà ọba tó láyé. Ìbà ọba tó lọ́run, ọba tó lọ́gbọ́n, tó tún ní mọ̀kárí ayé. Ọlọ́run òkè gàgàrà àpáta ayérayé, ìbà rẹ ni mo ṣe. Àbà mo ṣèbà rẹ Ọlọ́run mi. Àbà mo ṣèbà rẹ Olúwa mi. Àbà mo ṣèbà rẹ Olúwa mi. Mo ṣèbà wọn tó ń wò mí, mo ṣèbà wọn olólùfẹ́ mi, mo ṣèbà ọmọdé o, mo ṣèbà àgbàlagbà o. Ọlọ́run lókè ọ̀run. Ọláolúwa, mo gbére mi dé o. Àlàyànfẹ́ mo tún gbódù mi dé o. Èmi náà kọ́ Ọlọ́run lókè ló jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Ọláolúwa ti gbére dé o. Mo tún gbére dé, mo tún gbére dé o. Mo tún gbódù dé, mo tún gbódù dé. Mo tún gbẹ́fẹ́ dé, mo tún gbẹ́fẹ́ dé. Ọláolúwa o. Àlàyànfẹ́ mo tún gbé odù mi dé o. Èmi náà kọ́ Ọlọ́run lókè ló jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Lọ́lọ́mọdé lágbàlagbà ìbà ní mo ṣe. A ò sí Nàìjà àtúnṣe ìkọ́mẹ́dì lọ́wọ́ o. Tábà wá dé Nàìjà tán bó la máa balẹ̀ sí o. Ọlọ́run lókè mo ṣe bàrẹ́ o. Ọláolúwa ti dé, Ọláolúwa dé. Àlàyànfẹ́ dé, àlàyànfẹ́ dé. Mo ṣèbà lọ́wọ́ gbogbo yín tẹ̀ ń gbọ́ mi. Mo ṣèbà lọ́wọ́ gbogbo ọmọdé tó ń gbọ́ mi. Gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì lọ́wọ́ ìbà ní mo ṣe. Ọláolú ti dé Atunbi Gbenga Adeboye o. Èmi náà dẹ̀kọ́ Ọlọ́run lókè ló pé kó rí bẹ́ẹ̀ o. Ọlọ́run lókè mo ṣèbà 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 o. Arúgbó ọjọ́ ògo ní forúkọ rẹ̀. Òní lọ́jọ́ ìsinmi káàkiri ayé. Àwa láùsáìdì lọ́wọ́lọ́wọ́ la mi ṣètò lọ́wọ́ o. Ọpẹ́ ní fọ́lọ́run lókè tó ṣọ́wádé o. Ẹ jẹ́ ká hallelúyà, ẹ jẹ́ ká hallelúyà, ẹ jẹ́ ká fògo fọ́lọ́run, ẹ jẹ́ ká fògo fọ́lọ́run. Gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ o. Ẹ bẹ̀rẹ̀ sí máa hallelúyà sí oníbú ọrẹ. Ẹ bẹ̀rẹ̀ sí ní hallelúyà sí ànábì Muhammad. Torí pé òun ló dá yín sí títí dọjọ́ òní o. Ògo ní ìfọlọ́run, ògo ní ìfòlùwà o. Ògo ní ìfọlọ́run, ògo ní ìfòlùwà o. Gbogbo àgbáyé ẹ ṣé mo dúpẹ́ o. Mi ò mọ̀ sí rárá àti rárá, Ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀ o. Gbogbo yín dẹ̀ ń gba tèmi, gbogbo yín dẹ̀ ń gba tèmi. Ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀, Ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀ o. Ẹ sálámọ̀ sọ́lọ́run lókè ọ̀run o. Torí pé òun ló gbé mi ró títí dọjọ́ òní o. Àbẹ̀fẹ́ mu tún wá dé èmi náà dẹ́kọ̀ o. Tó níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ti wé adé. Ojúmọ́ kan ò ní mọ́ pé kò rún mọ́. Ojúmọ́ kan ò ní mọ́ pé kò rún mọ́ rọ̀. Ọláolúwa àbẹ̀fẹ́ mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé. Èmi náà kọ́ Ọlọ́run bá mi náà ló kó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ tún kú déédéé wò yìí níbi gbogbo káàkiri àgbáńlá ayé tẹ́tí láǹfààní láti máa gbọ́ ọmọ yín ọ̀rẹ́ yín Àtúnbí olúwa Gbenga Adeboye àbẹ̀fẹ́ jẹ́ǹgbẹ́ tí èlẹ̀. Ẹ ṣé káàkiri àgbáńlá ayé níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́ Ọláolúwa. Èmi náà kọ́ Ọlọ́run bá mi náà ló kó jẹ́ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run bá mi ògo ni fún orúkọ rẹ̀. Akọ́dá ayé ògo ni fún orúkọ rẹ̀. Àkìkì tán ògo ni fún orúkọ rẹ̀. Àyìn tán ògo ni fún orúkọ rẹ̀. Ọba tó lè pa, ọba tó lọ́gbọ́n, ọba gbàǹgbà, ọba gbìngbìn, ọba kẹ̀ǹkẹ̀, ọba fìǹfì, ọba mìmì, ọba jìnjìn, ọba jẹgbẹ̀nì, ọba gbẹ̀gbẹ̀rẹ̀, ọba gàgàrà, ọba jẹgbẹ̀nì, ọba ha, ọba hi, ọba họ, ọba ho, ọba i, ọba ọba
ọba tó lè pa, ọba tó lè jí, ọba tó ní kó wá, ọba tó ní kó lọ, àkèké tán, àyìnyìn tán, ẹlẹ́bùrú ìkẹ́, alágbádá iná, aláwọ̀ tẹlẹ̀ oòrùn, àpáta ayérayé tí ò ṣe dárí sọ, ọlọ́run lórí òkè àpáta ayérayé tó jọba lórí òkè àpáta ayérayé tó ń jẹ́ ayérayé káàkiri àgbáńlá ayé tó ń gbé ayérayé wọnú ayérayé, ẹrù jẹ̀jẹ̀ kábíyèsí ọlọ́run ọba, ọlọ́run abrahamu, ọlọ́run isaki, ọlọ́run jacobu, ọlọ́run israẹli, ògo ni forúkọ rẹ̀, ọláolúwa mo tún ti dé lónìí káàkiri àgbáńlá ayé lórí Funwontan Gbenga Adeboye fans club náà mo wà tí mo ti ń pèrè lọ́wọ́, mo tún connect mọ́ digest tv káàkiri àgbáńlá ayé, èmi náà kó olúwa ọlọ́run ọ̀gá ògo náà lójú rí bẹ́ẹ̀, olúwa mi ògo ni forúkọ rẹ̀ òun èdè o ọyá mọ rébó èdè mọ gùn mí lẹ́gùn mọ pa mí bí ọtí torí pé mo méde bọ̀ láti òde ọ̀run ni kọ́nu kọ́ òsínú tọ́lá olúwa dídá gírí gangan lóhùn mi èmi gangan pèdèpèdè tí gbogbo pèdèpèdè ń fi gáàbẹ̀ fi tẹ́lẹ̀ èdè rẹ̀ lò iṣẹ́ ọlọ́run bá mi ní kí sẹ́gbẹ́ tàfà àbí ti wòlíì àwọn kan wò sùnsùn wọn láwọn gangan lóògùn èmi wò sùnsùn mo lé mi gangan lọ̀rọ̀ torí pé ọlọ́run gangan lọ̀rọ̀ tí ń gbénú mi sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé lórí ibi tí Almighty God látòkè ọ̀run náà ni ọlọ́run ògo ni forúkọ rẹ̀ ọláolú ti dé lónìí ẹ máa gbàgbé ronú yín ẹ máa gbàgbé gbogbo sọ̀rọ̀ yín olúwa ló pé kórí bẹ́ẹ̀ ló ní kí n máa sọ̀rọ̀ káàkiri àgbáńlá ayé ẹ̀rọ pẹ̀sẹ̀ báyìí lọ́lọ́run tẹrí ọ̀rọ̀ bá fún mi ọmọlé àtàláwò kọ́sí gangan nìkan láàyè ò gbà ló jẹ́ ń pé màmá oníbejì àtọ̀ dá ìyá oníbejì àtọ̀ dá oyún ń bẹ níkùn ọmọ ń bẹ lẹ́yìn ń pé dádì pé ó wá kí ni ó wá ṣe ọlọ́run má jẹ̀yìn rẹ̀ ọkàn ọlọ́run má jẹ̀yìn rẹ̀ ọkàn ọlọ́run má jẹ̀yìn rẹ̀ ọkàn afẹ́fẹ́ ló ń fẹ́wé òkó lálóláló ìjì ló ń ṣèwé àgbọn jìàjìà ẹ̀fúùfù ló ń dági labà nílé ọlálùwà ṣàlù gbàgbóró kankan mo ṣe kínní ládìhun mà wọ́n yín mú wọ́n ní òní róòrin ẹ̀kejì wọ́n lè wí sálọ́la olùwà ń ké rẹ́kọ̀dù olóyìnbó ló mọ̀ gbé lọ́wọ́ mo bá gbé kejì sódù ọpọ́n o nọ́mbà 3 ló tún já wọn láàyà o ṣẹrùbà wọn lórin èyí títún ní wọ́n dẹ̀ ti ń ṣe sọrí wọ́n ti ń wá mú gbọ́ mú gbà o ọláolúwa ló lòdù ọlọ́jìn ọláolúwa ló lòdù orin títún ọláolúwa ló lòdù ẹ̀fẹ̀ o èmi ọláolúwa ló lòdù àwàdà o lórí digest tv kárí ayé lórí youtube kárí ayé o ibẹ̀ ni ẹ ti ń gbọ́ mi lọ́wọ́ o lórí facebook ẹ ṣeun gan ni ọláolú mo tún ti dé àtúnbí gbẹ̀ngà mo tún ti dé ọmọ àpàjùbà má wo tọrẹ mi ọ̀rẹ́ mo tún ti dé bẹ́lẹ́gàn bá ń gbénú ọ̀rẹ́ mi má ṣe bínú bẹ́lẹ́gàn bá ń pẹ̀gàn ọ̀rẹ́ mi má ṣe bá wọn pẹ̀gàn o torí pé olúwa ló mọ̀ la ọ̀rẹ́ olúwa ló mọ̀ la ọ̀rẹ́ mi jọ̀wọ́ má ṣe ronú rárá ti rárá dúró de àkókò olúwa ni ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lọ́wọ́ ọláolú ti dé ọmọ àyànfẹ́ yadé rédíò pírẹsẹ̀ntà tẹlifíṣàn pírẹsẹ̀ntà muslim akàròyìn kárí ayé mo ṣèbà kí n tó wọlé ọláolú ti dé abẹ̀fẹ́ mo ti gbére mi dí mi náà kọ́ ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀ ǹjẹ́ lónìí wọn àgbà tí mo tún ti dé sórí agbágbé lónìí ẹ tún gbádùn ìtàn dádì wa ó sọjá never die gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ gbádùn wọn káàkiri àgbáńlá yín gbà tí èso ògùn èmi náà kólúwa náà ló pé kó rí bẹ́ẹ̀ ó sọjá never die wàhálà kan ni ojúmọ́ kan wàhálà kan àárọ̀ kan wàhálà kan kò ní sójúmọ́ kan kí bàbá wa ó sọjá never die kó má fa wàhálà nígbà tí èso ògùn bí ò bá ti fa wàhálà lójúmọ́ ara rẹ̀ kì í balẹ̀ o tí ò bá ti fa wàhálà ní gbogbo ara rẹ̀ kì í balẹ̀ àtòhun àti wàhálà náà jọ bí papọ̀ ni tí ẹ mọ̀ pé wọ́n sọ wọ́n ní tibitire báyìí náà là dálé ayé àwa lè sọ bóyá nígbà tí ọlọ́run fẹ́ dá bóyá ó gbé wàhálà sínú ayé rẹ̀ lóòótọ́ tibitire náà lọmọ tuntun wọlé ayé wa àbí kò tí yẹyin bá wọn ẹ gbádùn odù wọn lọ́jọ́ ti tòní ìyẹn odù dáàdì wa Orísọjá never die lọ́jọ́ ti tòní lórílẹ̀‐èdè tá a wà lọ́wọ́lọ́wọ́ ẹ ṣeun gan ni káàkiri àgbáńlá yìí tó fi dé Nàìjíríà adúpẹ́ ẹ ṣeun gan ni ǹjẹ́ ẹ̀yin tí ẹ ti gbọ́ ǹjẹ́ ẹ̀yin tí ẹ ti mọ̀ pé òní gangan ni ọjọ́ bíi King Túndé Ednut òní gangan ni ọjọ́ bíi ẹ̀ King Túndé Ednut bàbá àgbàlagbà oyè King Túndé Ednut òní ni ọjọ́ ìbí yín o ìgbà ọdún kan ní láyé ẹ lò ọ̀pọ̀ ọdún láyé ìṣẹ́jú 5 ọdún kan ní ó jẹ́ fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọ̀túnba náà ti wà lórí ètò ní ọjọ́ òní ọ̀túnba náà ni ó sọ fún wa pé Prince Gbenga Adeboye happy Sunday today adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ni ẹ káàbọ̀ sórí ètò
káàkiri àgbáńláyé bẹ́ẹ̀ tí ń wò mí bẹ́ẹ̀ dẹ̀ ti ṣe ń gbọ́ mi láǹfù lẹ́ẹ̀kan sí òní náà ni ọjọ́ ìbí King Túndé Ednut òní lọ́jọ́ ìbí ẹ̀ káàkiri àgbáńláyé àwa náà bá dúpẹ́ abẹ́ yọ̀ lọ́wọ́ Ọlọ́run abẹ́ gbé Ọlọ́run ga Túndé Ednut wàá jayé ẹpẹ́ máa jayé lọ máa lówó lọ máa pọ̀ sí lọ káàkiri àgbáńláyé abẹ́fẹ́ ọ̀kín wọn má bàtálẹ̀ ọmọ Túndé Caterpillar boy sọ̀rọ̀ mọ́ lójú Olódùmarè náà rí mi náà kọ́ Ọlọ́run bá mi náà lójú rí bẹ́ẹ̀ èdè máa jábọ́ káàkiri àgbáńláyé Àtúndé olúwa Gbenga Adeboye ọmọ Gbenga Adeboye náà rí o èmi náà kọ́ Ọlọ́run bá mi náà lójú rí bẹ́ẹ̀ gbogbo àgbáyé mo ń sọ lọ lẹ́ẹ̀kan kó tó di pé mo tún go live padà yìí pé ó sọjá never die láìkí wàhálà nígbà tí wọ́n gbé tíṣà ọmọ rẹ̀ dé kí ni tó ṣe mú gbọ́ gbogbo àgbáyé mo dájú o àmọ́ tí n bá ń fa wàhálà àwọn èèyàn onímọ̀ pé àwọn kan ló ń tọ́ mi wọ́n á ní mo ń fa wàhálà lọ́tún wọ́n á ní mo ń fa wàhálà lósì bẹ́ẹ̀nbẹ́ńtò bàbá mi àgbàlagbà lákàyè bàbá àgbàlagbà ǹjẹ́ ti tanná sí iná láìtì yẹn bàbá àgbàlagbà ṣẹ̀ṣẹ̀ ń tanná sí ni sọ ẹ̀jẹ̀ wá ń ṣe báyìí ó yẹ ẹ kó gijọ́ ó yẹ ẹ dáná sí i náà bá kó gi àròjọ ò náà bá dáná sí gi àrò kí ni tán fẹ́ fi gi àrò ṣe ṣán fẹ́ dáná màálù ń bẹ ní àbọ̀n fẹ́ dáná oúnjẹ ẹ̀kan náà bàbá kan pàṣẹ bàbá ní ìdí arẹrẹ bàbá mi o ìdí ìṣànpọnà bàbá àgbàlagbà ìdí òbẹ bàbá mo jẹ́ ń tù ó yá ẹ gbé tíṣà yẹn ẹ gbé jù sínú náà yẹn ẹ̀kan náà tíṣà kan pariwo ayé òun o ẹ má gbọ́n sínú náà o ẹ má gbọ́n sínú náà o mo wá wò pé mo bá fẹ́ yin etí kò bàbá ní mo bá fẹ́ ẹni kò bàbá létí mo ní ẹ̀sà ó sọjá never die ẹ try ẹ má ṣe ju ẹni yẹn sínú náà ṣá tí ọmọ yín bá bímọ ọmọ yẹn ta ló máa pè ní bàbá má sọ bẹ́ẹ̀ mọ́ jọ aláyé má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ gbé jù sínú náà àfi fẹ́ o ìfẹ́ òfẹ́wé wọ́n kà gbé tíṣà yẹn wọ́n bá jù sínú náà ń bẹ̀ ló bá ń pariwo yé ayé wọn lẹ́yìn yẹn wá kọ́ kí ni tó tún ṣẹlẹ̀ ẹ̀kan náà fún bàbá kan rí ngìní gírẹ́gírẹ́gírẹ́gírẹ́ bàbá gbá pé fún ṣètì ń gbọ́ ló ta ló ń sọ̀rọ̀ King Túndé Ednut báwo ni ayé ada ẹ̀mí agùn ṣé o ti ṣe tibítibí yẹn sínú àkáǹtì yẹn ìyẹn ni ẹ̀sà bẹ́ẹ̀ ni sàmú ti ṣe sà ayé ada mò ń bọ̀ náà jẹ́ ń pè é padà táìmù ìgbà yẹn bàbá kan tún gbé fóònù wọn ní báyìí wọn kàn ní ṣúfì mo gbọ́ bàbá mi àgbàlagbà ń bó ló wà báyìí bàbá àgbàlagbà mo wà nílé epo ọ̀dọ́ yín tí mo ti ń ṣe máníjà wọn náà ń gbé pẹtrol bọ̀ báyìí ní ìsinyìí o lójú ọ̀nà ọ̀dọ̀ àwọn aráabí tètè lọ blọọkì wọn mọ́lẹ̀ o kó gba epo lọ́wọ́ wọn kẹ́ ẹ já epo sínú ọkọ̀ mi kó kún ni o kẹ́ ẹ já sí táǹkì ni o àbí ò tí ì yé yín ìyẹn ló ń ti gbọ́ ní bàbá bá kọ̀ tí kọ́ mo bá tún lọ bá wa mo ní àwọn wàhálà tí ẹ̀ ń fa yìí bàbá wọ́n sọjá never die gbogbo wàhálà yìí ò dáa ẹ mọ̀ ṣe báyìí mò ń gbọ́ gbẹ́nu sọ́hún má sọ bẹ́ẹ̀ mọ́ jọ wàhálà wo ni ò dáa jù èmi láyé mi níbi tá a ti ń sọ yẹn lọ́wọ́ lórí ètò ẹ káàbọ̀ ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ káàbọ̀ ẹ máa bá mi share rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share rẹ̀ káàkiri àgbáńláyé èrò pọ̀ lójú òpó gan ní ọjọ́ títò ní Ọláolúwa náà ló ń kí yín ẹ máa bá mi share rẹ̀ káàkiri lẹ́yìn lórí Digest TV ẹ máa share rẹ̀ lórí YouTube ẹ máa share rẹ̀ lórí Instagram ẹ máa bá wa share rẹ̀ lórí Facebook lọ́wọ́lọ́wọ́ ẹ máa share rẹ̀ ẹ ṣé gan ni ẹ dẹ̀ máa bá wa tẹ like àti love ẹ ṣé ẹ máa share rẹ̀ kétékété bí ẹlẹ́gàn bá ń pẹ̀gàn tí wọ́n bá fẹ́ máa drop comment dáadáa kọ́lọ́n bá mi kó bá ní wọnú wọn ẹ̀yin máa comment dáadáa kẹ́ máa bá ní drop comment yín ẹ máa share ẹ ṣé gan ní tilé tó kó káàkiri àgbáláyé tí ẹ ti ń gbọ́ mi tẹ́lẹ̀ tí ń wò mí ẹ jẹ́ n tún go live padà kí n tún gbọ̀n sọ́n lórí ìtàn sọjá never die níbi tí a ti ń sọyún lọ́wọ́ ẹ má gbàgbé pé bọ́ọ̀ kan kó owó ilé ọdún 10 ó kó fún bàbá yìí pé kí bàbá bá òun wá ilé bàbá bọ́ ìyẹn o ìgbà tí bọ́ ìyẹn wá bá bàbá bọ́ ìyẹn lòun fẹ́ gba ilé flat ìgbà tó wá bá bàbá pé sí bàbá ti bá òun rí ilé ní kí ni bàbá gbé fún bàbá lọ gbé flat tí wọ́n mọ́ rọ ẹ̀kọ́ sí fún àwọn ọmọ yẹn kò tí yẹ yín báyìí flat tán máa ń lò fún ọmọ tuntun ó ní bàbá wa ó sọjá never die iná gbé fún gáà yìí wípé ilé tí àwọn bá gbà nìyẹn gáà yẹn wá bínú kúrò lọ́dọ̀ wọn gáà yẹn wá lọ wá àwọn ọlọ́pàá wá sadele akan gbọ́rò bọ́n gà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  náà dàbọ̀ bolẹ̀ gbà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  ẹ̀kan náà sọjà ní èèyàn mẹ́rìíwó sẹ́yìn lẹ́yìn gbọ́nú àgbàlá bàbá àgbàlagbà àwa kọ́ là ń yìnbọn o ó dà pé àwọn ọlọ́pàá ti sọ̀rọ̀ àǹdẹ̀ sí wa ni ọlọ́pàá lábẹ́tẹ̀ mi tí ń tí yó èmi láyé mi èmi ó sọjá never die Caterpillar boy sọ̀rọ̀ ọkọ̀ ráfà kútọ́nu èpè ìbò ọmọ ajá lóòjọ́
èmi láyé mi ta ló jẹ́ gbéná wojú ẹkùn láì ṣàwò bí kìnìún bá ń bú ramúramù nínú igbó ìran bá bá yálàyé anybody ẹranko kan kò lè gbójú wò àbí tí kìnìún jápa nínú zoo sẹ́nìkan lè gbójú wò ni bàbá àgbàlagbà kò sẹ́ni tó lè gbójú wò ta ló wà nú ọgbà náà ẹ̀kan náà àwọn ọlọ́pàá kan jáwọ́nú fẹ́ǹsì ilé baba ni gbàgbàgbà mú gbọ́ Mr. Man ó sọjá never dàbí kí náà pè ya drop ìbọn wẹ̀ drop gbogbo gánjọ wẹ̀ kó dẹ̀ gbáǹkọ̀pù kó dẹ̀ fi sọ́wọ́ ẹ̀ baba ni èmi lẹ́yìn ọlọ́pàá yàyà má kò yín o ta ló gún yán fún yín tó ní tọ́bi òṣòro èmi lẹ wá káńkọ̀pù bá nínú ilé mi orí ìyá mi má jẹun rérú o ẹ̀dá má jẹun rọ́gbẹ̀ẹ́hùn orí mi mo ta ká òsì dànù èmi láyé mi èmi fúnra lára mi ta ló ràn yín wá síbí máa yẹn kàn bọ́ síta ń gbọ́ yes èmi mo lọ kọ́ àwọn ọlọ́pàá wa èmi fún yín lówó ilé ọdún 10 ẹ̀yin wá ṣe kí ni ẹ̀yin wá gbé flat fún mi torí pé mo ní mo fẹ́ gba flat ẹ wá gbé flat ọmọ fún mi ẹ̀dẹ̀ gbowó mi ẹ̀dẹ̀ jẹ́ mọ́lẹ̀ ẹ̀yin ọlọ́pàá máa yẹn nìyẹn ẹ arrest ẹ̀ ó sọjà ní ó tiẹ̀ ti dá ó dá bẹ́ẹ̀ yẹn ẹ̀yin ọmọ eriwo ẹ pitú ọwọ́ yín àfi gbàgbàgbàgbàgbàgbàgbà ẹ̀kín náà ọmọ eriwo àwọn tọ́gì bàbá wọn kàn yẹn gbogbo àwọn ọlọ́pàá gbàgbàgbà kátó wí kátó fọ̀ ọlọ́pàá bíi 6 ti kú lójú ẹsẹ̀ gbà àwọn ọlọ́pàá yòókù bá kàn ju ìbọn wọ wọn lẹ̀ mú gbọ́ ó yẹ ẹ kó gbogbo ìbọn wọn ẹ lọ ju àwọn òkú àwọn ọlọ́pàá yẹn jù sínú sọ́kàwé ìgbẹ́rùnjẹ yẹn lọ ṣe rí ẹ̀yin ọlọ́pàá tó kù ẹ̀yin ọmọ eriwo ẹ mọ tẹ́ máa ṣe fún wọn ẹ lọ dè wọ́n mọ́gi ń bẹ̀ yẹn tán bá fẹ́ jẹ́ máa fún wọn lọ́rẹ́ kẹ́ẹ̀dẹ̀ pé DPO wọn fún mi pápápá nísìn pé mo ti arrest àwọn ọmọ ẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ tó rán wá síbí báyìí o ẹ̀kan náà lákàáyé kan gbé fún bàbá ni gbọ́ pẹ̀pẹ̀ ó bá tẹ nọ́mbà DPO wọ́n gba nọ́mbà DPO lọ́wọ́ àwọn ọlọ́pàá tí wọ́n bá bàbá kan gbé fún mi gbọ́ hello DPO ṣó ń gbọ́ o ń gbọ́ ẹ sàmúgbọ́ yín sà ṣó mẹ́ni tó ń sọ̀rọ̀ àmì mẹ́ni tó ń sọ̀rọ̀ sà èmi náà ń pè ní ó sọ́jà never die ẹni mo òkú ẹni kò mọ̀ iná ń jó ògiri ò sá wo mo ti arrest àwọn ọmọ ẹ o àbí lọ́dọ̀ yín kọ́ ni police àwọn àjàngbìlà gbọ́ ọ̀dọ́ bá ní sà máa béèrè street ọ̀dọ̀ mi lọ́wọ́ àwọn ọlọ́kadà pò ń lọ sọ́dọ̀ ó sọ́jà never die wèrè kan ló wá kó àwọn ọmọ ẹ̀ police station wọ́n ní ká wá arrest mi lé àmẹ́mi ti arrest wọn o kò tí ì yí ẹ bí wọn náà bá dẹ̀ ń bọ̀ ó tún lè pa àwọn ọlọ́pàá dání o àbí sọ́jà kẹ́ ẹ wá bá mi lé kò ní dá fáyé ya gbogbo yín mo wá fọ́ lẹ́rán báyìí pé wàhálà tí bàbá ń fà yìí ó ti wá sú èmi wàhálà tó ń fà láàárọ̀ tó ń fà lọ́sàn-án ó ti sú èmi ó sọ́jà never die gbogbo wàhálà tẹ́ ń fa yìí ẹ má ṣe gbogbo ẹ má fa gbogbo wàhálà ẹ mọ́ táìmù gbà yẹn la tún gbọ́ táwọn kan tún pariwo bọ̀ ariwo kí làwọn tún pa bọ̀ mò ń bọ̀ náà kí n tó tún padà sí orí ìtàn yẹn ẹ má gbàgbé tẹ́ bá ní ayẹyẹ ṣe ẹ kàn sí èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè Abẹ́fẹ́ Jẹ́ngbé tí èlé bóyá ẹ fẹ́ ṣe ìṣílé bóyá ẹ fẹ́ ṣe òkú àgbà bóyá ẹ fẹ́ ṣe birthday ẹ kàn sí wa a máa jẹ yín ẹ wá nílò MC ẹ kàn sí mi èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè mo wà available fún gbogbo yín pátápátá ni mo fẹ́ràn pátápátá bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń bá mi share rẹ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń kọ́mẹ̀ntì yìí gbogbo yín pátápátá ni mo fẹ́ràn kẹ́ẹ̀kan sí èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè Abẹ́fẹ́ màá jẹ yín ẹ fẹ́ ṣe ìṣílé ẹ fẹ́ ṣe òkú àgbà ẹ fẹ́ ṣe anniversary ní church yín ẹ fẹ́ launch album ẹ nílò ẹni tó lè bá yín ṣe jingle ẹ kàn sí wa owó wa ò gara rárá lówó pọ́kú náà ni ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí ẹ wá nílò ẹni tó lè bá yín tó lè kí yín tó lè kí oríkì yín tó lè bá yín kí Ọlọ́run fún ọjọ́ ìbí yín èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè Abẹ́fẹ́ Jẹ́ngbé tí èlé mo wà available fún gbogbo yín pátápátá korogodo ẹ ṣé gan ni o ẹ̀yin tẹ̀dẹ̀ nílé iṣẹ́ ńláńlá látẹ́ fẹ́ kí a bá yín advert ẹ̀ lórí Digest TV lórí YouTube torí pé àwọn iléeṣẹ́ ńláńlá kan ti darapọ̀ mọ́ wa ìdí nìyẹn náà ta fi wá sí orílẹ̀-èdè tí a wà yìí ní ọjọ́ títòní ta fi wà ní country yìí lórí Digest TV lọ́jọ́ títòní wọ́n ti darapọ̀ mọ́ wa wọ́n dẹ̀ ti ṣe kínni wọ́n dẹ̀ ti gbé owó wá ní owó tí ò ga rárá àti bá wọn polongo ẹ̀ lórí Digest TV káàkiri àgbáńláyé ó bá dẹ̀ jẹ́ pé lórí Facebook yìí náà ni ẹ ṣé ẹ̀yin tẹ́ ń tẹ like yẹn o tó bá yẹ pé lórí Facebook yìí náà ni wọ Digest TV ẹ kàn sí èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè pẹ̀lú responsible comment yóò dà fún yín lórúkọ Ọlọ́run gá ògo ẹ ṣé gan ni o. bí a ti wà nílé dáàdi wa ó sọ́jà never die ariwo kí la túbọ̀ ẹ̀kan náà mo kàn gbọ́ eléri bobo bọ́ síta o wẹ̀yìn ìdààmú àdúgbò bọ́ síta bàbá òfòtò bí àwọn ọmọ àdánù kiri lẹ̀ ṣe wọ ni wọ́n ń pè ní ó sọ́jà never die àbí eléri bobo tí wọ́n ti ń pè èmi ni ó sọ́jà never die second Funwontan alájàngbìlà kí la tún rí gbọ́ lọ́dọ̀ tiẹ̀ o ṣe rẹ ìrẹ́nà sọ pé ó gbẹ́sẹ̀ lé ilé ọ̀dọ̀ mi tí èmi ṣẹ̀ṣẹ̀ ya pílánì rẹ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ máa kọ́lé sí rẹ̀ ìrẹ́nà sọ pé ó gbà wo máa fojú ẹ̀ hàn mọ̀ bó ó mọ̀ mí o èmi bí mo ti wà ẹ̀ mo burú gan èèyàn bí 30 something mo lè pa lójúmọ́
èdè sí ohun tí wàá ṣe fún mi àti wá àti gbogbo àwọn bọ́ìsì dédé ranran rédèrèdè játijàti tó ń kó káàkiri yìí tó mi pa o tó mi jẹ rárá àti rárá eléri burúkú eléri bobo ajímutí ajímugbó ajímusìgá olóṣì ẹrùjú ẹdùdú wọwọwọ sí ọ nọ́nsẹ̀nsì fún mi lé sí ọ̀rọ̀ ẹ ìgbà tí ó sọjà ó sọ bàbá ní àdúpẹ́ èmi náà ló kìlọ̀ tó bá yẹn ó mà ṣe wọ Ọlọ́run o bí mo ṣe jí láàárọ̀ ìmúnímì ní yẹpa kó fẹ́ anybody àmọ́ àwọn ní àwọn jàgùdẹ́ tó ń sìn wọn kì í gbọ́ràn àwọn náà jẹ́ máa yẹpa kó fún wọn Ọlọ́run òkú eléyìí náà ń bọ̀ ṣé mi ni wọ́n ń sọ̀rọ̀ sí ilẹ̀ ń bo nílẹ̀ wà ó tán ti sọ pé àgbálẹ̀ èsì lẹ́mi tó wà ní ẹ́stéètì ọ̀dọ̀ Akílápá yẹn èsì pé wọ́n ní wọ́n lọ gbà tó lé gbogbo àwọn bíríkìlà kúrò ńbẹ̀ pé kí wọ́n má ṣiṣẹ́ mọ́ má bínú títí jẹbẹ ni èsì títí wo ló jẹbẹ títí wo ló jẹbẹ ìwọ jẹ́ ìjọba ló fi sọ pé títí jẹbẹ wo lọ ṣọ́ra rẹ o àti wọ pẹ̀lú àwọn tọ́gẹ lọ ṣọ́ra rẹ máa gbalẹ̀ kiri máa gbàyàwó yàwó máa ṣe wàhálà kiri ṣọ́ra rẹ má ṣe rádà dọ́dọ́dọ́ mi o. ó sọjà ní aláwìí ṣé o ti láǹdì mo ti láǹdì sọ tó fẹ́ sọ lè sin tó máa fi mí ṣe lè sin tó máa fi mí ṣe kánjú tún rán ẹnìkan lè pagbá ìgbà ni wọ́n pa ẹnìkan kì í pa wo ìwọ ì máa ń pọ̀fọ̀ nítorí Ọlọ́run o anyway lóòótọ́ la gbalẹ̀ títí jẹbẹ̀ ni a fẹ́ fi bẹ̀ kọ́ títí àǹdá a fẹ́ fi bẹ̀ kọ́ àwọn oríṣiríṣi bíi Shoprite kan ó máa jẹ́ digest ṣá ó mọ̀ tá a máa ṣe ó ti wọlé ìjẹun ẹ̀yin ọmọ eriwo bàbá àgbàlagbà bá ń ọ̀dà oúnjẹ wá fún bàbá yìí o tó ń bínú lórí ipá àgbálẹ̀ o Ọlọ́run níjọba jẹ́ nígbà tí bàbá jẹun tán kí ni tán ṣe fún un wọn kàn gbé lápá ìyàká ni wọn bá fẹ́ máa dè mọ́gi bàbá ní ẹ gbà mí o ẹ gbóhùn o bí ó ti wá sú àwọn aládùúgbò pé irú wàhálà wo wá lílé yìí o kí ni gbogbo nọ́ńsẹ̀nsì ń kò pẹ́ sígbà yẹn la bá tún gbọ́ pé sọ́jà kan kó dé àdúgbò yẹn o sọ́jà bá sọ wípé òun ti gbọ́n pa ó sọ́jà never die wọ́n bá wa lẹ ìwé kan mẹ́nu ọ̀nà lé ó sọ́jà yìí pé òun ò fẹ́ wàhálà mọ́ lẹ́yìn yẹn kí ni tó tún ṣẹlẹ̀ mo tún bọ̀ wọn ò tí ì dé ẹ ṣé gan ni káàkiri àgbáńlá yín bí gbogbo tí ẹ ti ń gbé mi Ọláolúwa Atunbi Gbenga Adeboye Abẹ́fẹ́ Jẹ́ngbé tí èlé ní kọ́ńtírì tá a wà pé ẹ ṣé gan ni lórí Digest TV ẹ lọ́ máa wò wá káàkiri àgbáńlá yín ẹ máa gbọ́ wa kẹ́dẹ̀ tún máa kọ́mẹ́ǹtì lórí Instagram àwa ń bẹ̀ lórí Facebook Funwontan Gbenga Adeboye fans club Gbenga Adeboye Funwontan fans club ẹ ṣé gan ni Ọ̀túnba thank you gbogbo ẹ̀yin tí ẹ ti kọ́mẹ̀ntì yìí mi lè kà tán ẹ rí i pé mo ranjú mọ́ kámẹ́rà ẹ pọ̀ ńbẹ̀ gan bẹ́ẹ̀ làwọn kan tó ń tẹ like ẹ ṣé gan ni. fún ìkéde àti ìpolówó ọjà èmi Ọláolúwa Atunbi Gbenga Adeboye mi wà ń bẹ̀ bóyá church yín fẹ́ ṣe praise night bóyá ẹ fẹ́ ṣe ìkórè bóyá sẹ̀lẹ̀ CAC ní kérúbù ní Deeper Life ní Winners ní any church ṣá ẹ pè wá fún òde bó jẹ́ orin odúọlọ́jì ni ẹ fẹ́ gbọ́ ẹ bá wa sọ̀rọ̀ a máa jẹ yín báyà pé ẹ fẹ́ ṣe ìkómọ ni ẹ nílò MC láti bá yín darí ètò àwa ń bẹ̀ church ẹni ayẹyẹ ẹ kàn sí èmi Ọláolúwa Atunbi Gbenga Adeboye Abẹ́fẹ́ Jẹ́ngbé tí ẹ ṣeun gan níbi gbogbo tí ẹ ti ń tẹ like tí ẹ ti ń tẹ love kó tó di pé màá dágbére lórí ètò lónìí torí pé mo tún ń padà bọ̀ àkókò bá wa sọ̀rọ̀ rárá orí ìtàn dádì wa náà ní tún ti bẹ̀rẹ̀ padà o àmọ́ kí n tó kú lórí ètò ó ní ọkùnrin kan ọ̀rẹ́ mi ni Wàsíù ló kọ rẹ̀ ń jẹ́ ó wá ní lédì kan tó jẹ́ ní owó lédì yẹn jẹ́ ní 30,000 naira lédì yẹn jẹ́ Wàsíù 30,000 Wàsíù ó mọ ibi tí lédì ń gbé Wàsíù wá lọ mọ́ àwọn ọlọ́pàá sọ̀rọ̀ mi yé yín àwọn ọlọ́pàá wá rìn láti UCH wọ́n rìn àti Wàsíù wọ́n fẹsẹ̀ rìn dé Mọ́kọ́lá láti Mọ́kọ́lá wọ́n fẹsẹ̀ rìn dé Ẹlẹ́yẹlé láti Ẹlẹ́yẹlé wọ́n fẹsẹ̀ rìn dé Ológun Ẹrú wọ́n wá ọ̀rẹ́ wọ́n wá ẹni tó jẹ́ lówó náà ni láti Ológun Ẹrú wọ́n wá rìn sẹ̀dé Gbọ́pàá láti Gbọ́pàá wọ́n tún rìn sẹ̀dé Ìdó local government nígbà tí wọ́n dé Ìdó bá ṣe ń délé lédì yẹn báyìí bẹ́ẹ̀ ni lédì yẹn náà ń jáde bọ̀ ni Wàsíù bá sọ fáwọn ọlọ́pàá pé ẹ wo lédì yẹn náà nìyí tí ẹ fẹ́ wá bá mi arrest ń gbọ́ àwọn ọlọ́pàá ń ṣe ibi tá à ń bọ̀ náà rè látàárọ̀ tá a ti rìn sẹ́ bọ̀ ó gbọ́ wọn ló jẹ ọkùnrin ló jẹun lówó bó ló ti ṣẹlẹ̀ àfẹ́ gbọ́ mú gbọ́ ṣé torí pé mo jẹ́ ní owó 30k lásán náà ló fi lọ kó àwọn ọlọ́pàá wá fún mi ẹ̀yin ọlọ́pàá ṣé kò fi ń ṣe wàhálà àwọn ọlọ́pàá ní ó fi wá ṣe wàhálà o a ti rìn látàárọ̀ lónìí tá a ti fẹ́ rìn kùn fún abájà gan mò ń gbọ́ ṣé wàá ṣe yín lálejò kò ṣe wá lálejò ó kàn gbé wa rìn káàkiri náà ni ẹ̀wọ̀ ẹ̀yin ọlọ́pàá ẹ má bínú jàre gẹ́yì kan wọnú ilé lọ ló bá lọ gbé gàrí àtomi tútù àti ọbẹ̀ ó bá gbé jáde àwọn ọlọ́pàá bá jókòó ní wọn bá jẹun wọn mú gàrí wọn jẹ pọ̀nmọ́ wọn jẹ gbogbo ẹ̀ nígbà wọn jẹ tán mò ń gbọ́ ọmọ kan ìwọ obìnrin ó ti ṣe dáadáa máa dá owó ìpadà fún ọkùnrin 200 lóṣù ó ní kó máa dá padà fún ìwọ náà ọ̀rẹ́ wa kí ìwọ náà fi mọ̀ ọ̀rẹ́ bá ní
ẹ̀yin ọlọ́pàá ṣe tí mo kó yín wá sí lélẹ́yìn bó ṣe cancel ẹ̀ síbẹ̀ nù lágbára lọ́wọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ máa rí àwọn post wa lónìrànràn káàkiri àgbáńlá ayé wẹ́rẹ́wẹ́rẹ́ là ń rọra ń ṣe torí wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé wẹ́rẹ́wẹ́rẹ́ náà lọ́mọdé dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo rí ṣe kínní ní dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà ni èékánná ọwọ́ ní dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà ni irun mú dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí lè kán ní ẹsẹ̀ dàgbà àwọn ò ní bá wọn rọ̀ọ̀ṣì rárá torí pé ẹni tó bá rọ̀ọ̀ṣì nínú entertainment láyé ó máa kánjú kú ni àbí kò tí ì yé yín kọ́lọ́n dákun mọ́ dà wá láàmú ẹ ṣeun gbogbo yín bí gbogbo tí ẹ ti ń kọ́mẹ̀ntì sí èmi Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè Àbẹ̀fẹ́ Jẹ́ngbé tí èlò ọjọ́ kan làwọn ẹni adélùmọ̀ tí sì ń fẹ́ràn mi wọ́n wá bá mi wọ́n ní àwọn òyìnbó tó gba tẹ̀mí púpọ̀ wọ́n náà ní pé kí n wá bá àwọn jẹun pọ̀ o mo bá bọ́lé mo bá ta mọ́ra àtèmi àti ọ̀rẹ́ mi kan Kazeem adájàmbéra bíi lájọ lọ kì í gbàdúrà kó kọ́lé kì í gbàdúrà mọ́tò kì í gbèrò ọmọ ṣùgbọ́n oúnjẹ ó gọ̀dù Súlẹ̀ Àkànfẹ́ gan ń kásọ rẹ̀ lọ́wọ́ ni n tí Kazeem wàá mọ̀ ni pé oríṣiríṣi ló ń jẹ ìbò èyí tá a fọwọ́ òsì jẹ ọ̀tọ̀ ọlọ́wọ́ ọ̀tún ọ̀tọ̀ oníṣíbí kéńké ọ̀tọ̀ oníṣíbí jàǹràn ọ̀tọ̀ Kazeem kan sáré pé àwọn síbí kéékèèké ní ń bẹ ní iwájú wa o ṣùgbọ́n ńgbà tó yá wọ́n ní ká jẹun àmọ́ kí n kọ́kọ́ gbàdúrà náà Mr. Laolu will you pray before we eat mo ní rise stand up close your eyes for prayer gbogbo abádìde labádìjú o Ọlọ́run ló kàn ní kémi ó lajú fín mo bá rí Kazeem níbi títí ń pààrọ̀ síbi síra wọn ó ń dá síbi kékeré padà síwájú àwọn èèbó ń fi ní ládépò àwọn tíwájú wa lórí oúnjẹ tí wọ́n sàfù fún wa mo bá wò pé irú rádaràda wo lélẹ̀ àwọn òyìnbó yìí wọn gbọ́dọ̀ yájú kán rí nǹkan tí Kazeem ṣe wọn ó ba gbogbo àwa Yorùbá jẹ́ wọn sọ pé lóúnjẹ ìyá ni wá mo wá wò pé odùwó gan mo lè fi bá Kazeem sọ̀rọ̀ gan náà mo ní I like to pray in my mother tongue in Yoruba language mo lédè ìyá mi ni wọ́n gbàdúrà gbogbo wọn ní yíwẹ́ kan Laolu ń gbọ́n mo ní Kazeem ẹ̀mẹ́lò mo pè ọ́ ló bá nàka mẹ́ta báyìí mo ní kò ní dáa fún un àwọn ìbò ní amen mo ní wò ìtakùtà gúgúrú ta ti fi ń kó nu àgbàdà àwọn ìbò tún ní amen ìjọ àgbọ̀nrí ìgboro bá gbọlẹ̀ báyìí lálábẹ́ ọ̀run kọ gbogbo wọn tún ní amen wo oró gangan làṣẹ ẹ̀tọ́ múlẹ̀ wọ́n tún ní amen ìràwé kì í dájọ́ ọlẹ̀ kó tún sùnkè wọ́n tún ní amen so fẹ́ kó bá mi nílùú èbó ni wo sọ́ra rẹ o má jẹ́ ń ṣépè fún ọ o mo kàn ní in Jesus name I pray gbogbo èbó ní amen nígbà tí wọn gbọ́ Yorùbá wọn gbọ́ gbogbo nǹkan tí mo sọ ìkànnì wọn kàn ní Mr. Laolu what did you say mo ní I don't say anything ó dà kó fẹ́ gbọ́ díẹ̀ kọ́lọ́mọ dà wá láàmú ẹ ṣe jàre káàkiri àgbọ̀nlá ibi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ kọ́mẹ̀ntì sí wa èrò pọ̀ gan lójú òpó lọ́jọ́ ọ̀tún ní kọ́mẹ̀ntì àwọn èèyàn dẹ̀ pọ̀ Ọlọ́run ògo ni fún orúkọ rẹ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ láti orí ìtẹ́ mímọ́ náà ló tún dé sétí gbọ́yìn níbi gbogbo tí ẹ ti ń láǹfààní àti mọ gbómi Ọláolúwa Àtúnbí Gbenga Adébóyè wípé dúró di àkókò Ọlọ́run ìwọ tó ń gbọ́ mi lọ́jọ́ tòní dúró di àkókò Ọlọ́run àkókò Ọlọ́run nìkan ló lè ṣe o àkókò Ọlọ́run nìkan ló jàjú o má ṣe kánjú rárá àti rárá o fẹ́ lówó láyé dúró di àkókò Ọlọ́run bóyá o fẹ́ ṣègbéyàwó dúró di àkókò Ọlọ́run o fẹ́ bímọ ní dúró di àkókò Ọlọ́run ìwọ ń wáṣẹ́ lọ́tún òun wáṣẹ́ lósì òun wáṣẹ́ lọ wájú o tí ì rí olóore ò dẹ̀ tí ì rí aláàánú dúró di àkókò Ọlọ́run má ṣe bá wọn kánjú rárá o bóyá entertainment bíi tèmi nìwọ yìí ìwọ náà wá fẹ́ gbó dúró di àkókò Ọlọ́run ni dúró di àkókò Ọlọ́run àkókò Ọlọ́run ló jàjú yìí o má ṣe bá wọn sáré kárí má ṣe bá wọn gbọ́ ọ̀nà ẹ̀bùrú láti fi ní ọ̀rọ̀ láyé torí pé ìgbẹ̀yìn lójú o ẹni bá kánjú wá owó ẹni kánjú wá òkùnkùn ẹni kánjú wá iṣẹ́ ẹni kánjú wá ire ẹni kánjú wá dúkìá ẹ̀mí irú wọn kì í gùn lónìí wá sọ fún wọn lónìí pé dúró di àkókò Ọlọ́run ǹjẹ́ yìí tẹ́ ẹ ń gbọ́ mi lọ́wọ́ ìtẹ́ẹ̀dẹ̀ ń kọ́mẹ̀ntì yìí àkókò ta ló yẹ ká dúró dè láyé ṣé àkókò Ọlọ́run ni àbó àkókò èṣù á mọ̀ sí tiẹ̀ ní nǹkan wàràwàrà iná èso àtètè mọ́ jò káíkáígáígáí torí pé yóò padà tètè kú ni ṣùgbọ́n iná tọlọ́hun wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ni mọ́ ń jò ẹ rántí pé mo sọ lẹ́ẹ̀kan pé wẹ́rẹ́wẹ́rẹ́ irun orí yín ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ náà lẹ́yìn náà ń dàgbà ìgbà tí bàbá yín bí yín àti ìgbà tí ìyá yín bí yín díẹ̀ lẹ rọra ń dàgbà kì í ṣe pé ẹ̀kan náà lẹ dàgbà gàràrà rárá wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà lọ́wọ́ èèyàn mọ̀jú sówó má ṣe bá wọn kánjú ìwọ fẹ́ máa rí ọ̀rọ̀ sọ o fẹ́ máa rí orin kọ o fẹ́ máa rí fíìmù ṣe má ṣe jọyìn ẹgbẹ́kẹ́gbẹ́ ìgbẹ̀yìn lójú ọ̀rẹ́ wa máa ṣọ́ra ṣe lani wá sọ fún wọn lónìí pé má ṣe kánjú tùlú ọ̀ràn ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń gbọ́ mi láti kọ́ńtírì títí gbogbo kọ́ńtírì káàkiri àgbáńlá yìí kó tó yẹ páwa náà tún padà sórí èdè kọ́ńtírì tọ́lọ́mbà mi ti ní pé kí n wá ṣe fàájì ń bì ní ẹgbọ́ àkókò ta ni ká dúró dè ìbéèrè nìyí àwọn kan yóò máa pè wọlé torí pé agbègbè la wà yìí ẹ̀yin tẹ̀dẹ̀ lé láǹfààní àti pè wọlé ẹ̀yin máa drop comment tiyín ìyẹn pé ẹ̀yin ti pè wọlé nìyẹn ẹ̀yin tẹ̀lé ń lè pè wọlé happy Sunday to you sir happy Sunday to you sir happy Sunday to you mà ẹ ṣé gan ẹ̀yin tẹ̀lé lé láǹfààní àti pè wọlé ẹ máa drop comment yín
ẹ gbọ́ àkókò ta ni ká dúró dè. Ọ̀túnba ìbéèrè rẹ̀ lọ́dọ̀ tí yín náà, àkókò ta ni ká dúró dè, ṣé àkókò Ọlọ́run ni àbí àkókò èṣù? Àwọn kan máa pè wọlé. Ok, àwọn kan ti ń drop comment wọn bí báyìí. Àkókò Ọlọ́run ló jà jù o, àkókò Ọlọ́run ló ṣe kíni ò ló jà jù. Ẹja dúró dè àkókò Ọlọ́run, àkókò Ọlọ́run ló jà jù. Ọ̀rẹ́ mi má ṣe bá wọn kánjú. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ láti orí ìtẹ́ mímọ́ wípé dúró dè àkókò rẹ kó sì dúró dè àkókò Ọlọ́run. Àkókò Ọlọ́run ló lè gbé ọ lékè, àkókò Ọlọ́run ló lè sún ọ síwájú. Tó bá dúró dè àkókò Ọlọ́run tí owó rẹ fi dé ló lè pẹ́ nínú ẹ̀. Rántí pé àwọn kan ti kánjú tu lọ́rán lánàá tó yẹ pé àpadà gbúrò wọn mọ́. Ọ̀rẹ́ wa kan ni nílẹ̀ yìí ó ń ṣe bísínẹ́sì náà ò lọ déédéé, bísínẹ́sì náà ò tètè gòkè rárá àti rárá, ó ṣàǹrá nílẹ̀ náà ni ló bá lọ bá babaláwo àbọ̀rúbọyé o. Ó lọ bá àwọn babaláwo tó ń fi babaláwo ṣèké, ó lọ bá àwọn babaláwo tó ba babaláwo jẹ́, ó lọ bá àwọn wòlíì tó ba wòlíì jẹ́, ó lọ bá àwọn àfáà tó ba àwọn àfáà jẹ́. Àfáà rere ń bẹ o, babaláwo rere náà sì wà, pásítọ̀ gidi náà sì wà lórílẹ̀ Ọlọ́run alààyè. Má gbé wọn síra wọn ọ̀rẹ́ mi o. Wọ́n sọ pé mo wá tako ìkankan lọ́jọ́ ti tòní. Rere ń bẹ nínú ayé, bẹ́ẹ̀ sì ni búburú ń bẹ. Ọ̀rẹ́ wa ìbá lọ bá àwọn èèyàn búburú, wọ́n bá sọ fún pé kó lọ mú mẹ́numọ́ wá, mẹ́numọ́ ti yé yín, lòun náà bá lọ mú mẹ́numọ́ wá o. Owó ẹ̀ dé lójijì, òkìkí rẹ̀ kàn, ó ń tà káàkiri àgbáyé, ó ń ta àwọn sóní káàkiri, ó ń ta mọ́tò rẹpẹtẹ, bẹ́ẹ̀ ló tún ń talé, bísínẹ́sì lóríṣiríṣi. Àmẹ́mi rẹ̀ ò padà gùn rárá, ó padà kú nífọ̀n náà ìfọ̀sùn náà ni. Ó wá da ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ àtẹbí rẹ̀, ó dà wọ́n sínú wàhálà, ó dà wọ́n sínú hílàhílò. Ìwọ náà bó ṣe gbọ́ ìtàn yìí lọ́jọ́ tòní, àkókò ta ni ká dúró dè, àkókò ta ni ká dúró dè. Ẹnìkan tiẹ̀ ti kọ́mẹ̀ntì níbí báyìí ní àkókò Ọlọ́run ni o. Ẹ ṣé. Alright, àwọn kan náà tún ti kọ́mẹ̀ntì wọ́n ní àkókò Ọlọ́run ni. Ẹ̀yin tẹ̀ nílé láǹfààní àti pè wọlé, àkókò ta ni ká dúró dè, àkókò ta ni. Bí entertainment bá wà láyé tó bá lọ kánjú tu lọ́rán, kí ni ó padà gbẹ̀yìn rẹ̀? Ìgbẹ̀yìn lójú. Ọ̀rẹ́ mi má ṣe kánjú, ọ̀rẹ́ mi má ṣe kánjú ju Ọlọ́run lọ o. Dúró dè àkókò Ọlọ́run, dúró dè àkókò Olúwa, òun ló lè ṣe òun. Olórin kan kọrin níjọ́ kan, ó ní mo fẹ́ lówó bíi dádì mi, mo fẹ́ lọ́lá bíi dádì mi. Bó o bá ṣiṣẹ́ o lè lọ́lá bíi dádì ẹ, má jẹ́ n tàn ọ́. Bí dádì ẹ bá gòkè, bí dádì ẹ bá ní ọlá tán ní ọ̀rọ̀, tí wọ́n mọ ọ̀bá ṣe nǹkan kan tó jákúnra ẹ, ọlá bàbá ẹ lè má mú ẹ là, má jẹ́ n tàn yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, àkókò ta ni ká dúró dè, ẹ máa drop ẹ. Ẹ ṣé mo dúpẹ́ lónìí kó tó di pé máa round up. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ má gbàgbé lórí YouTube, lórí Digest TV, ẹ lè wò mí bẹ́ẹ̀ kétékété, gbogbo nǹkan tí mo ti ṣe síbẹ̀ lọ máa wò wá. And ẹ̀yin olólùfẹ́ wa ẹ lọ máa bá wa subscribe sórí Digest TV lórí YouTube. Kẹ́dẹ̀ máa follow wa lórí Instagram, kẹ́dẹ̀ follow wa náà lórí Facebook. Ẹ lọ máa bá wa subscribe, ẹ ṣí bíbẹ̀ lórí YouTube. Ẹ ṣé gan ni o. Ọláolúwa mo sún lọ́sẹ̀ yìí, mo sáyẹ̀nsì. Once again, ladies and gentlemen, I am Ọláolúwa Zaccheaus Atunbi Gbenga Adeboye. Láìpẹ́ láì jìnnà interview alágbára kan máa wáyé. Bó mo ṣe jẹ́ sí Gbenga Adeboye, bó ni ó ṣe jẹ́, blood test yẹn kí ni nǹkan tó ń padà mú jáde, ẹ padà gbọ́, ìyẹn sì ń padà bọ̀. Ẹ ṣé gan ni o, oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe lọ́jọ́ tòní. Kó tó di ọwọ́ alẹ́, màá tún padà dé sórí ètò.